Assalamu alaikum jọmọ́ yàlí muslimina wàlí muslimat. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní kí ti ọlá àti ọlà. Àkọlé ìtàn tèmi ni iṣẹ́ ọwọ́ bàbá mi, ǹjẹ́ mo lè wí bí? Ǹjẹ́ mo lè pariwo bí? Ẹ bá wa ká lọ nínú ìtàn náà o. Kí ẹ wò ó bóyá ṣé ẹ lè pariwo iṣẹ́ ọwọ́ bàbá yín síta àbí a kò lè pariwo ẹ̀. Ọ̀dọ́mọdé kan ọmọlúàbí ni lọ́kùnrin tó ń ṣe ẹ̀sìn tó mọ ẹ̀tọ́, tó mọ ohun tó dáa yàtọ̀ sí ohun tí ò dáa, ní ọkùnrin tó sì mọ̀nà. Ìdíwọ́ yìí pọ̀ fún débi pé kò rí iṣẹ́. Ọmọkùnrin ò dẹ̀ lè ṣe déédéé tí ò bá ní iṣẹ́ lọ́wọ́, kò lè ní owó lọ́wọ́. Bàbá ẹ̀ sì lówó púpọ̀, bàbá ẹ̀ ní ọlà, àmọ́ kò mọ ìdí iṣẹ́ bàbá ẹ̀. Nígbà tó kúkú jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa a kúkú ń ṣe ìwádìí iṣẹ́ bàbá wa. Níbi tí ó ti ń wá iṣẹ́ káàkiri, ó pẹ́ wọlé ní alẹ́ ọjọ́ kan. Ló bá ká bàbá ẹ̀ mọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ nígbà tí wọ́n wọlé. Àṣé òdúrókónílé sùn, alọkólóhun kígbe ni bàbá ẹ̀ ń ṣe. Ni wọ́n kẹ́rù wọlé náà kówó wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí pín gbogbo ẹ̀. Ọmọ náà fara ṣoko, ó ń wò wọ́n. Kíní kan ọmọ yìí lóminú, ó dùn ún, ó bà á nínú jẹ́. Àmọ́ kò sí ẹnikẹ́ni tó lè bá sọ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí gbé nínú títí kò mọ̀ bóyá kóun fi lọ èèyàn ni àbí kóun pariwo bàbá náà síta. Ẹ máa wo iṣẹ́ Ọlọ́run mi. Kábíyèsí, ọba tó faratì, ọba elétí gbáròyé, ọba tẹ́rẹrẹ kárí ayé, ọba àná, ọba èní, ọba ọ̀la, ọba láíláí, ọba ìṣèyí tóhùn, ọba tẹ́nikẹ́ni ò mọ irú idán tó lè pa ní ìgbàkígbà, ní òrèkóòrè, ní ìgbà tí ó bá wùn. Kábíyèsí, ọba jánlá jàlálàhù. Ọba mi oníṣẹ́ àrà ló bá gbéṣẹ́ rẹ̀ dé o. Gbogbo ibi tí ọmọ lọ bádàhùn ṣe ni, àfáà ni, káàkiri ni ọmọ yìí rìnrìn àjò pé báwo ni ayé òun ṣe wá díjú báyìí nígbà tóun sin lọ́hun. Gbogbo ọ̀nà ni òun dẹ̀ ń gbà sin lọ́hun. Òun ò wá ríṣẹ́, òun ò ríṣe. Kí wá ni tòun ṣe le tó yìí? Gbogbo ibi tó lọ ọ̀nà bá ní ọ̀nà kan ní ọ̀nà ọ̀la ẹ o. Máa lọ ṣiṣẹ́ bàbá ẹ. Láyéláyé, àhúsùbìláì, àhúsùbìláì, àhúsùbìláì. Mínàlì ṣètánì rọ̀jìm. Iṣẹ́ bàbá mi kẹ̀, èmi ò lè ṣe. Wọ́n ní máa lọ ṣiṣẹ́ bàbá ẹ. Ìgbà tó kalára ó débì kan, ó ní mọ́rú iṣẹ́ tí bàbá mi ń ṣe ni. Àáfàá ni mo ní kó lọ máa ṣiṣẹ́ bàbá ẹ. Ṣùgbọ́n ó kú kọ́ bí pé kí ni bàbá ẹ̀ ń ṣe, òun gan ò lè sọ síta. Àáfàá ṣàtún ní lọ ṣiṣẹ́ bàbá ẹ. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ gbá bàbá ẹ̀ mú, tó ṣẹ̀ṣẹ̀ rí ohun tí bàbá ẹ̀ ń ṣe, àti lọ ṣiṣẹ́ bàbá yìí lọ́mọ tó mọ̀nà, tó mọ súnà, ó le díẹ̀ fún ọmọ yìí láti ṣe. Ó bẹ̀rẹ̀ sí ronú, àmọ́ ńgbà tó wá lọ káàkiri, ó bá pinnu pé ó dá. Ó yan náfìlà, ó ní ìwọ Ọlọ́run, tó bá jẹ́ ọ̀nà tí o là sílẹ̀ fún mi ní eléyìí, mo fẹ́ bẹ̀rẹ̀ sí tọ ọ̀nà yìí. Tó bá sì jẹ́ ọ̀nà yìí ò kí ń ṣe ọ̀nà tí o là sílẹ̀ fún mi, ìwọ Ọlọ́run, mú ìdíwọ́ wá tí n kò fi ní bá wọn rin ọ̀nà tí ò tọ́. Kàkà kó darapọ̀ mọ́ bàbá ẹ̀ kí bàbá ẹ̀ lè mọ̀ wípé ó ti mọ ohun tí bàbá ń ṣe. Ó wá àwọn ẹgbẹ́ tiẹ̀ lọ, ó darapọ̀ mọ́ wọn. Ní alẹ́ ọjọ́ tí wọ́n ń jáde yìí, kábíyèsí ọba ṣèyí tóhùn, ilé obìnrin tó lówó tó rẹwà kan ni wọ́n lọ. Náà bá wọlé náà kówó náà kẹ́rù. Ńṣe ló dúró lóhùn wo gbogbo wọn báyìí bọ́n ti ń kó, kò lè jalè, kò lè kó nǹkan kan. Wọ́n tún sá lọ, gbogbo wọn gorí òkè. Kò tiẹ̀ lè bọ́lẹ̀ lórí òkè àjà tí wọ́n bá wọlé dépò tí ò bá wọn kó nǹkan kan. Ẹwà obìnrin tí wọ́n wá kó ilé ẹ̀ ló ń wò pé obìnrin lọ́lọ́run ṣe ọlá fún tó yìí. Obìnrin ló yááyì tó yìí. Kò tilẹ̀ lè kó ilé tí wọ́n wá kó. Ibẹ̀ ló dúró tí mi ò lọ. Ńgbòyà lónílé pípé. Ìwọ ọkùnrin yìí wọ́n ti lọ, ìwọ ò lọ ni. Kí ló ń wò tó yìí? Ló ní ìyàlẹ́nu ló jẹ́ fún mi bí olúwa mi ṣe dáadáa tí ó rẹwà tó yìí. Ó yááyì púpọ̀ jù. N kò rírú ẹwà báyìí rí. Ó tún wá yááyì nìkan. Ó tún lọ́lá. Ó ní ọrọ̀. Kí àwọn ènìyàn kan wá wọlé, kí wọ́n wá kó irú ọrọ̀ wọ̀nyí lọ. Ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀. Obìnrin náà bá béèrè lọ́wọ́ rẹ̀ wípé
ìwọ yìí ṣolè ni òun ò ń ṣolè o, mo ti wáṣẹ́. Gbogbo ibi tí mo ṣe ìwádìí ayé mi sí ni wọ́n ní pé àfi kí n lọ ṣiṣẹ́ yìí ní ọ̀nà mi. Àmọ́ mo tún débì yìí, n ò lè bá wọn ṣe. Obìnrin náà wá ní, wo mi bí mo ṣe rí tí mo lówó lọ́wọ́ èmi kò ládé orí. Gbogbo ọ̀nà ni mo ti tọ̀ láti fi wá adé orí, mi ò ní adé orí. Àmọ́ wọ́n ní adé orí mi, ọ̀nà àrà ni ó bá wọnú ilé yìí, ní ọ̀nà tí ó ya èmi fúnra mi ní ẹnu. Fúnra ara rẹ̀ ni ó fi ẹsẹ̀ ara rẹ̀ wá mi wá, ní ẹni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún mi. Allahu Akbar. Ìyẹn ni pé ẹni tó ń wá omi, ó pàdé kọ́ọ̀pù, ó kú ká mú kọ́ọ̀pù ká bẹ̀rẹ̀ sí fi bu omi. Ṣé wàá fẹ́ mi? Ọkùnrin náà ní bẹ́ẹ̀ ni, n ó fẹ́. Bí ọkùnrin yìí bó ṣe di ọkọ ìyàwó nìyẹn o, tí ìyàwó náà ṣe pàdé àyànfẹ́ ẹ̀, èyí tí Ọlọ́run fúnra rẹ̀ yàn fún. Ṣé ọkùnrin yìí wá ríṣẹ́ àbí ò ríṣẹ́ báyìí? Ẹ wo iṣẹ́ Ọlọ́run mi. Ǹjẹ́ tí ọkùnrin yìí bá ti kó bá bàbá rẹ̀ tó ti pariwo lé bàbá rẹ̀ lórí, ǹjẹ́ ìlérí Olúwa yìí ó lè gba ọ̀nà yìí ṣẹ fún? Ǹjẹ́ kì í ṣe wípé ó tún máa fa ìdíwọ́ fún ara rẹ̀ ni? Ó ga o, Ọlọ́run mi, ọba ṣèyí tóhun ni. Ǹjẹ́ ó máa lè pàdé àyànfẹ́ rẹ̀ báyìí? Mi ò rírú Ọlọ́run yìí rí o. Ẹni tó bá rí kó sọ fún mi. Ọlọ́run kó yàn fún wa o. Ọlọ́run kó ṣàánú wa o. Má fi nǹkan burúkú fi wá mọ̀nà o. Fi wá mọ̀nà ní ọ̀nà tó dáa o. Àbẹ́ẹ̀ rí bí? Ńgbà tí èèyàn gidi tó bọ́ síta tó lóun lọ jalè. Àbẹ́ẹ̀ tún rí bí? A máa gbọ́ ní àwọn ìlú wa ní ìlú Nàìjíríà pé olè yìí ti di gba Jésù. Ta ló fẹ́ jọ́sìn lẹ́yìn olè tó gba Jésù? Bó ti rí nìyẹn o. Kò sí ohun tọ́lọ́run ò lè ṣe o. Ẹlòmíràn á tiẹ̀ máa wo obìnrin míì pé àwọn obìnrin tó jáṣẹ́wó gbogbo wa láti kọjá lára ẹ̀ gbogbo wa. Ó wá dìsì ní olóhùn ṣe wàásù. Ìwọ jókòó síbẹ̀ kó o máa fojú àná wò kú. Jókòó síbẹ̀ kó o máa kọjá lára gbogbo obìnrin tó o bá ti rí. Ìwọ jókòó síbẹ̀ kó o máa kọjá lára ìyàwó oníyàwó. Ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ẹnu ẹ̀ ló wà yẹn. Kò sí ohun tọ́lọ́run mi ò lè ṣe o. Ẹlòmíràn á ní ìyá alágbájá èké ni, ìyá kinní kan, ìwà báyìí ló ń wù, àáfàá yìí ò dáa, àáfàá tọ̀hún ò dáa. Ìwọ jókòó síbẹ̀ kó o máa wo iṣẹ́ oníṣẹ́, iṣẹ́ tirẹ̀ ń kọ́, ìpàkọ́ onípàkọ́ ló ń rì. Ta ní rí pàkọ́ tiẹ̀? Ó jẹ́ bẹ̀rẹ̀ nísìnyí kó o bẹ̀rẹ̀ sí súnmọ́ Ọlọ́run, kó o bẹ̀rẹ̀ sí wọ́ Ọlọ́run, kó o wọ́ Ọlọ́run rí, kó kàfáyà tì dáadáa nínú ayé wa. Ká jókòó ní kíá, ká tètè bẹ̀rẹ̀ sí ní wá Ọlọ́run rí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ọlọ́run kó fọ̀nà mọ̀ wá o. Idina siratal mustaqim siratal ladzina an'amta alaihim wabillahi tawfiki alhamdulillahi rabbil alamin.